Ẹ̀yin èèyàn ilé, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà gbogbo lẹ́? A kú Saturday ọjọ́ ìní. A kí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni ní July 7th 2025. Ẹ kú ọdún. A ní ká wá fún yín ní update nǹkan tí ó ń ṣẹlẹ̀ nínú ààfin bàbá Werinla àti àwọn sisi wa gbogbo. Lálákọ̀ọ́kọ́, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìyanu, ìdùnnú, ayọ̀ ó ń ṣẹlẹ̀ pẹ̀lú Queen Naomi àti bàbá Werinla lọ́wọ́lọ́wọ́. Mo mú gist kan wá fún yín ní Friday nípa nǹkan tí kábíyèsí tó gbé ṣe nínú ayé Queen Naomi. Wọ́n ní Dr. Elizabeth ló sọ fún bàbá Werinla pé kí wọ́n fún Queen Naomi ní owó fún NGO wọn. Èyí tó jẹ́ pé wọ́n ní ìkan nínú àwọn sisi wa kọ proposal 120,000 million. Wọ́n dẹ̀ ní 60 something million ní Queen Naomi kọ. Ṣùgbọ́n wọ́n ní Dr. Elizabeth ní kán kúkú jẹ́ kí Queen Naomi kan ná owó yẹn fún NGO wọn. Wọ́n ní àǹtí wa yìí wọ́n ní ṣe ló bẹ̀rẹ̀ sí bá Dr. Elizabeth jà. Wípé Dr. Elizabeth ní èṣù lẹ́yìn nínú ààfin ni wọ́n fi jẹ́ kí bàbá Werinla approve proposal fún NGO wọn. Ṣùgbọ́n kò sí nǹkan tí bàbá Werinla lè ṣe nítorí pé owó tí bàbá Werinla tó budget gangan fún gbogbo proposal NGO wọn kò ju 120 million lọ. Èyí tá a gbọ́ nìyẹn. A dẹ̀ tún gbọ́ nípa àwọn ìgbìmọ̀ àwẹ̀yẹ ọba tí wọ́n dá sílẹ̀. Wọ́n ní àwọn group àwọn obìnrin ní àwọn ìgbìmọ̀ yìí. Wọ́n dá ìgbìmọ̀ àwẹ̀yẹ ọba yìí sílẹ̀ láti máa fi jà fún àwọn obìnrin, láti máa fi protect àwọn ará ìlú. Wọ́n ní ṣùgbọ́n ìgbà tí àwọn sisi wa gbogbo ìdásílẹ̀ wọn ní ọ̀rọ̀ Queen Naomi wọ́n fẹ́ fi máa fi jà. Wọ́n fẹ́ máa fi group yìí máa fi jà lórí Queen Naomi. Wọ́n ní ìgbà táwọn yẹn dẹ̀ débẹ̀ tán rí pé nǹkan tó máa fẹ́ máa ṣe nìyẹn. Wọ́n ní gbogbo wọn, wọ́n ní wọ́n mú bàtà wọn lẹ́yọ kọ̀ọ̀kan, wọ́n fi ẹgbẹ́ yìí sílẹ̀ ni. Nítorí Queen Naomi wọ́n ń ṣe ẹni tí wọ́n lè kọjú ìjà sí. Wọ́n ń ṣe ẹni tí wọ́n lè bá jà. Wọ́n ní bí gbogbo wọn ṣe fi ẹgbẹ́ yìí sílẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan nìyẹn. Pé àwọn ò wá sínú ẹgbẹ́ láti wá máa dojú ìjà kọ ẹni tí ó ṣàwọn. Wọ́n ní ìgbà tí wọ́n invite Queen Naomi fún dinner yìí, wọ́n ní Queen Naomi ò yọjú. Nítorí Queen Naomi ò lè lọ sí dinner àwọn tó ń gbógun tì wọ́n. Nǹkan tá a gbọ́ nìyẹn. A dẹ̀ tún gbọ́ ti nǹkan àjòjì tó ṣẹlẹ̀ tí wọ́n ní arábìnrin kan wọ inú ibi tí ò yẹ kó wọ̀ pẹ̀lú ẹ̀jẹ̀. Wọ́n ní èèwọ̀ dẹ̀ ni láti wọ ibẹ̀ yẹn pẹ̀lú ẹ̀jẹ̀. Wípé torí àwọn nǹkan tó máa máa ṣẹlẹ̀, nǹkan tí ò da ló máa máa ṣẹlẹ̀. Wọ́n ní torí ó ti ṣẹlẹ̀ rí tí wọ́n ṣe irú nǹkan báyẹn tó jẹ́ pé gbogbo àwọn èso wọn, ẹ mọ̀ pé ó máa ń ní ìgbà téèyàn máa ń harvest àgbàdo, iṣu, oríṣiríṣi àwọn nǹkan tá à ń jẹ. Wọ́n ní gbogbo ẹ̀ wọn lè hù. Pé gbogbo àwọn harvest wọn gbà yẹn pé gbogbo ẹ̀ ń bàjẹ́ ni. Wípé nítorí repercussion nǹkan tí ó ṣẹlẹ̀ yẹn. So wọ́n ní nǹkan tán lè ṣe òun ní kán ṣe cleansing o. Torí mo mú gist ẹ̀ náà wá fún yín. Wípé wọ́n ní láti ṣe cleansing. Wípé ọ̀nà àbáyọ kan tó wà nìyẹn. Wípé kán ṣe cleansing láti fi dẹ́kun gbogbo àwọn aburú kó má ṣẹlẹ̀. A dẹ̀ tún gbọ́ wípé Queen Naomi wọ́n lọ fún àwọn event tó máa ń lọ ní UK
Wọ́n ní bàbá Wẹ̀rìnlá, wọ́n náà fẹ́ gbé private jet wọn sílẹ̀ fún àwọn àti Prince Tádéníkàwò. Wọ́n ní ìkan nínú àwọn àǹtí wa yìí lòun fẹ́ tẹ̀lé wọn káwọn jọ ráìdì private jet. Wọ́n ní bàbá Wẹ̀rìnlá ní láyéláyé kò sí nǹkan tó jọ torí pé àwọn ò gba ẹ̀rí àǹtí wa yìí jẹ́ wípé kó lọ book fún first class láti padà lọ sí UK. Gbogbo nǹkan tí bàbá Wẹ̀rìnlá ní ni wọ́n fi ń protect Queen Naomi àti Prince Tádéníkàwò nítorí àwọn fi ọ̀rọ̀ ọmọ wọn ṣeré. Wọ́n ní àǹtí wa bínú, wọ́n ló sọ̀rọ̀, wọ́n ló rojọ́, ṣùgbọ́n bàbá Wẹ̀rìnlá wọn ò care nípa gbogbo nǹkan tí àǹtí wa sọ. Wọ́n ní nǹkan tí bàbá Wẹ̀rìnlá ń ṣe níìsín ò ní pé kí wọ́n fi gbogbo ààyè àti agbára èyí tó jẹ́ pé Queen Naomi ní nígbà tí wọ́n sì wà nínú ààfin wọn tẹ́lẹ̀, kán fún wọn padà pátápátá kó má ku ẹyọ kan. Ẹ mọ̀ pé ìgbà tí Queen Naomi wà pẹ̀lú bàbá Wẹ̀rìnlá, àwọn nìkan náà ni wọ́n ń ṣe gbogbo àwọn iṣẹ́, wọ́n dẹ̀ ń ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe nínú ààfin bàbá wa. Erinlá, wọ́n máa ń attend gbogbo àwọn event kábíyèsí ní gbogbo ọ̀nà. So gbogbo àwọn event tí wọ́n attend yìí, nǹkan tí wọ́n máa bẹ̀rẹ̀ sí í ṣe padà ni nítorí iṣẹ́ àti ojúṣe wọn ni láti ṣe. Ṣùgbọ́n nígbà tí bàbá Wẹ̀rìnlá tán ti kó gbogbo àwọn obìnrin yìí jọ, wọ́n ní wọ́n máa fún wọn ní àwọn ibi tí wọ́n ò bá lè lọ nínú àwọn iṣẹ́ yìí, wọ́n máa fún wọn kí wọ́n lọ. Torí a gbọ́ pé bàbá Wẹ̀rìnlá fẹ́ gba agbára lọ́wọ́ àwọn mẹ́ta nínú wọn tẹ́lẹ̀, ṣùgbọ́n wọ́n náà tún ti di mẹ́rin báyìí. Wọ́n ní nǹkan tí bàbá Wẹ̀rìnlá dẹ̀ fi fẹ́ ṣe yìí ò ní pé torí àwọn sisi wa gbogbo wọn ò dá ọwọ́ ìjà èyí tí wọ́n ń bá Queen Naomi jà, wọn ò dá ọwọ́ ẹ̀ dúró. Wọ́n sì lérí, wọ́n dẹ̀ ṣe ja ìjà yìí ní abẹ́lẹ̀. Torí there was a time tí a gbọ́ pé ìkan nínú àǹtí wa yìí, wọ́n pa ọwọ́ pọ̀ pẹ̀lú kan náà. Wọ́n lọ bribe àwọn elders láti dènà full ritual Queen Naomi. Ṣùgbọ́n àwọn méjì nínú àwọn elders tí wọ́n lọ pàdé àpòpọ̀ mọ́, wọ́n wá sí inú ilé wọn, wọ́n wá ṣe ìpàdé pẹ̀lú wọn. Àṣírí tú nígbà tí bàbá Wẹ̀rìnlá ní kí wọ́n wádìí nǹkan tó ṣẹlẹ̀ gangan torí wọ́n ní ìkan nínú àwọn elders yìí páì bí a ṣe gbọ́ nìyẹn. Wọ́n láṣìírí tú. Wọ́n nígbà táṣìírí dẹ̀ tú, wọ́n ní ó ya bàbá Wẹ̀rìnlá lẹ́nu. Wọ́n dẹ̀ ń béèrè lọ́wọ́ àǹtí wa pé irú ìpàdé wo ni àwọn àti elder yìí lọ ń ṣe nínú ilé wọn tó fi ń lo 2 hours. Ni wọ́n wá mọ̀ wípé nǹkan tí wọ́n ń try láti ṣe ni pé kí wọ́n dènà full ritual Queen Naomi tó ṣe nígbà yẹn, èyí tí ó já sí rere. Lẹ́yìn èyí, a tún gbọ́ wípé ọmọ bàbá yìí tó kú yìí, ó ń wá ìkan nínú àwọn àǹtí wa yìí kiri lọ sí òde tó jẹ́ pé ó ń lé, tó jẹ́ pé àǹtí wa sáré. Torí a mú gist wá wípé ìgbà tí àǹtí wa lọ sí Paris event tí wọ́n lọ, tí wọ́n ní bọ́n ṣe ń kọjá ni ọmọ bàbá yìí ń béèrè pé ṣé bí òun nìyí, ṣé òun ló dé yìí? Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí tẹ̀lé nìyẹn. Wọ́n ní ìgbà tí àǹtí wa wẹ̀yìn torí pé arákùnrin yìí ń tẹ̀lé òun àtàwọn kan, wọ́n ní bó ṣe yọ slippers lẹ́sẹ̀ tó sá. Wọ́n ní PA gan ní àti security ẹni kí ló dé tó ń sáré. Ẹ̀yin èèyàn lé àwọn nǹkan tá a gbọ́ nì ta ni ká mú wá fún yín, ṣùgbọ́n lẹ́kùnrẹ́rẹ́
bàbá Wẹ̀rìnlá, wọ́n ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe láti protect Queen Naomi ni. Recently la gbọ́ pé wọ́n dé Prince Tadenikawo ní new title oyè, èyí tó jẹ́ pé kò sí èèyàn kankan tí wọ́n fún ní title yìí rí. Wọ́n ní bàbá Wẹ̀rìnlá tó fún Prince Tadenikawo ní title míì. Wọ́n ní in fact, wọ́n ní ó ya gbogbo àwọn èèyàn lẹ́nu. Wípé ṣe bí bàbá Wẹ̀rìnlá ti fún ní title kan tẹ́lẹ̀. Nǹkan tí a gbọ́ nìyẹn o, ẹ̀yin ará ilé. A gbọ́ wípé nínú equity kábíyèsí èyí tí ó jẹ́ Diagnosis Hospital, wọ́n fún Dr. Elizabeth ní 30% of the equity nítorí ẹni tí àwọn àti kábíyèsí jọ ní investment, wọ́n ní ó ti padà sílùú ẹ̀. Wọ́n ló wá ta investment yìí. Wọ́n ní bàbá Wẹ̀rìnlá wọ́n gbé investment 30% of the equity yìí. Wọ́n náà gbé fún Dr. Elizabeth. Ẹ̀yin náà kúkú mọ̀ pé Dr. Elizabeth wọ́n ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí ìyàwó fún kábíyèsí. Wọ́n dẹ̀ ń support Queen Naomi. Gbogbo ẹni tó bá dẹ̀ ti support Queen Naomi ni bàbá wa Erinlá ni àwọn náà ń ṣe dáadáa sí. So àwọn nǹkan tá a gbọ́ nìyẹn, ẹ̀yin èèyàn lé. Gbogbo nǹkan tí mò ń sọ fún yín allegedly ni o. Mi ò bá bàbá Wẹ̀rìnlá gbé inú ààfin. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers wa. A dúpẹ́ ní ọwọ́ yín fún gbogbo àdúrótì yín lórí channel yìí. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á ṣàánú fún gbogbo yín o. Ọ̀sẹ̀ tá a mú yìí, ọ̀sẹ̀ ayọ̀, ọ̀sẹ̀ ìdùnnú, ọ̀sẹ̀ ìgbéga ló máa jẹ́ fún èmi àti yín. Gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run pé prize giveaway wa ó kù bí ọ̀sẹ̀ kan ní ìsìn tí a máa ṣe. Mo dẹ̀ ti bẹ̀rẹ̀ sí pé gbogbo àwọn orúkọ, gbogbo ẹ̀yin tí a ti rí account number yín. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká tún gbọ́ kí n pè é. Ṣùgbọ́n mo kọ́kọ́ wá kí gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ọjọ́ ìbí. Mo tún kí yín ní happy birthday lẹ́ẹ̀kan sí ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Ẹ̀yin èèyàn lé, tẹ́ bá fẹ́ kí n máa kí yín fún ọjọ́ ìbí yín, ẹ máa send picture yín àti orúkọ yín sí masholagistv@gmail.com. Mo tún máa pe orúkọ àwọn prize giveaway èyí tí a ti rí ní orí email address wa. Ẹ tẹ́tí sílẹ̀ kẹ́ gbọ́ orúkọ yín. Mrs. Julie Okunola, màmá mi tó dá Grace Adeleke, Mrs. Alagbe Fatima, Mrs. Ọmọlára Olóyèdé, Mrs. Anita Ifemena, Mrs. Idowu Alabi Asama, Mrs. Olúwaṣeun Òní, Mrs. Elizabeth Olúfúnwá, Mrs. Fèyíṣayọ̀ Olúgbádéhàn, Mrs. Mary Ògúnkúnadé, Mrs. Fọlá Royal, Busa Michael, ẹni kẹtàlá Mr. Ronto, Mrs. Elizabeth Toh, 14 person, Nikki Weliko, 14 person, Folly Lisa, 15 person, at Fotaso, 16 person, Mr. Farah Sami, 16 person, Mr. Faremelville, 18 person, Elizabeth Rowe, 19 Mary Adeshola, 20 Mrs. Nike Gbadamosi, 21 Mrs. Alero Mark, 22 person, Mr. Wedi Oke, 22 Alex Masani, 23 Mr. Ali Kamila, 24 Mr. Deji Sanwo-Olu, 25 Mr. Ayo Majekodunmi, Mr. Nuru Oluwasani, Mr. Dauda Obalende, Mrs. Atiko Oluwashola, 34 Gloria Adams, 36 Mrs. Mojibakari, 37 Mrs. Donima Sanwo-Olu, 38 Mrs. Mary Adeoye, 39 Mrs. Bisi Adeolu, 40 Mr. Gòkè Adeleke, Fọláṣadé Ògèdèǹgbé àti Mrs. Ayọ̀ Davids àti add àwọn èèyàn míì mọ́ nítorí mo rí wọn tí wọ́n send account number wọn.
Ẹ̀yin èèyàn lé, kò jẹ́ bó ṣe jẹ́. Ọjọ́ èní, ọjọ́ ayọ̀ ló máa jẹ́ fún gbogbo etí tó ń gbọ́ mi o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers o. Ẹ ṣé, àdúpẹ́. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.